They are here. Wọ́n ti wà níbí. Kí lorúkọ yín? Olúwaṣeun Balógun. Ta ló fẹ́ ràn wọ́n lọ́wọ́ yá máa bọ̀? Ẹ jẹ́ Olúwayè àǹtí mi big brother ọwọ́ mi rè big brother ṣé wàá pa àwọn mọ̀mọ́ ẹ jẹ́ pé wọ́n ní mọ̀mọ́ wa they are mothers pàápàá àǹtí they are our mothers. Ohun tó ṣẹlẹ̀ la fẹ́ gbọ́ ní ọ̀sán yìí from every part of the world you're watching us. Ẹ tẹ̀lé program alágbára ni. Màmá yìí àwọn náà bí àwọn méjèèjì ẹ súnmọ́ bí kí lorúkọ yín? Orúkọ mi ni Olúwaṣeun Balógun. Olúwaṣeun Balógun. Ẹ̀yin kọ́? Ọpẹ́ Jésù. Ọpẹ́ Jésù. Ẹ̀yin kọ́? Olúwatóbi. Ṣé àwọn ọmọ yín ni wọ́n? Bẹ́ẹ̀ ni mi lọ́lọ́run fi wọ́n fún. Tí màá bá béèrè ọkọ yín kọ́ mà? Ọkọ mi wà lálàáfíà ṣùgbọ́n àjọṣepọ̀ mọ́. Okay. Ó dà ẹ jáde ẹ̀ sẹ́gbẹ̀ kan. Kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe jẹ́? Ṣé bí wọ́n ṣe bí yín rè ni àbí báwo? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Ìdílé tí wọ́n bí mi sí gangan ibẹ̀ ni ọmọ tó jọmọ́ mi ti jáde. Ìyá tí ó bí èmi tí mò ń sọ̀rọ̀ níwájú yín. Àkàndá bírú tèmi ni wọ́n. Kódà èmi tún ga jù wọ́n lọ. Ẹ̀yin tún ga jù mọ́ mi yín lọ? Bẹ́ẹ̀ni. Ẹ̀mí àwọn wòlíì. Bàbá tó bí mi èèyàn tí wọ́n ga gidi gan tí ò sẹ́ni tó ga tó wọn nínú ẹ̀yin ọkùnrin tẹ́ wà níbí báyìí ni wọ́n. Kílẹ̀ ẹ tún pé bàbá tó bí yín? Kò sẹ́ni tó ga tó wọn nínú ẹ̀yin ọkùnrin tẹ́ wà níbí báyìí. Ọlọ́run dá wọn pé dáadáa. Ṣùgbọ́n nígbà tí mo gbọ́njú ní ìtàn tí mo bá èmi ni mo jẹ́ àkọ́bí ìdílé náà. Mo wá jọ ìyá gẹ́gẹ́ bólúwa ti fẹ́. Ibẹ̀ ni ọmọ tó jọmọ́ mi ti jáde. Torí pé ẹ jọmọ́ mi yín náà fi ń pè yín ní ọmọ tó jọmọ́ mi. Pàápàá iṣẹ́ tí wọ́n ń ṣe náà ni iṣẹ́ tí wọ́n fi lé mi lọ́wọ́ tí mò ń ṣe di àkókò yìí. Ìyẹn iṣẹ́ wo ni ẹ mà? Iṣẹ́ eré orí ìtàgé. Iṣẹ́ orí òkè mà. Ibẹ̀ ni ọmọ tó jọmọ́ mi ti jáde. Nígbà tèmi náà dẹ̀ di ẹni ara mi tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe abiyamọ. Oore ọ̀fẹ́ tí mo tún rí gbà àti àánú Ọlọ́run àwọn tó tún jọ mí náà ni mo tún rí gbà lọ́dọ̀ Ọlọ́run. Wow. Ṣé lóòótọ́ ẹ̀yin lẹ bí bọ̀dá yìí? Àwọn ni last born mi. Last born yín rè? Bẹ́ẹ̀ ni. First born yín ni? Àwọn ni dọ́tà mi àkọ́kọ́. Àwọn gan lábúrò ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àwọn tó wà ní kọ́lọ́run bá mi wò wọ́n. Méjì tó wà ní? Bẹ́ẹ̀ ni. Méjì tó wà ní? Bẹ́ẹ̀ ni. Sorry. Yeah, I feel for you. Wọ́n láwọn táwọn bí ṣe díẹ̀ wọ́n ní méjì tó wà ní. Ẹ wo Ọlọ́run dá yín sí. Ẹ dìrú, ẹ dìgbà, ẹ ó jẹ́ èèyàn láyé. Ibi tí wọ́n rò pé ẹ lè dé ojú bẹ̀ lọ, ẹ dìde. I love you so much. Kí ló ṣẹlẹ̀ nínú ìrìn àjò yín? Fídíò tẹ sẹ́ǹsì mi mò ń gbọ́ pé màmá mọ́mì yín kí ló ṣẹlẹ̀ sí màmá kí ló dé? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìdí ọpẹ́ mi àkọ́kọ́ ni pé Ọlọ́run kà mí mọ́ àwọn alààyè ní ọjọ́ tòní. Màmá tá ń sọ̀rọ̀ ẹ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ eré orí ìtàgé ni mo sọ fún wọn pé àkókò ti tó fún wọn láti sinmi láti jẹun ọmọ. Mo ń gbọ́ yín mà. Mo wá di ẹni tó jẹ́ pé tí n bá ti lọ ṣe eré tí mo dé èmi náà ni màá gbọ́ kàtà bàbá ni màá gbọ́ tìyá. Pàápàá ìdílé tó tóbi ni mo ti wá torí oníyàwó púpọ̀ ni bàbá mi màá tún gbọ́ bùkátà àwọn àbúrò lẹ́yìn mi náà. Ṣùgbọ́n nígbà tó tó àkókò kan Ọlọ́run kẹ́ mi nídìí iṣẹ́ eré yìí. Mo ní mọ́tò mo ní ilẹ̀ méjì látàrí iṣẹ́ eré orí ìtàgé nígbà náà. Ṣùgbọ́n nígbà tó tún yá ìyá tó bí mi wọ́n bẹ̀rẹ̀ àárẹ̀ kékeré la pè. Mọ́mì yín bẹ̀rẹ̀ àárẹ̀. Kékeré la pè ṣùgbọ́n nígbà tá a ṣe findings a rí pé stroke ni mí tí ẹ mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ níjọ́ tí mo ti dáyé mi. Àwọn ni màá kọ́kọ́ gbọ́ pé dókítà sọ pé stroke ló mú wọn. Mo ní ṣé irú ẹ̀ tún gbọ́dọ̀ mú ẹni tó rí kéńkélé yìí ṣùgbọ́n sí àánú Ọlọ́run bá ti dáyàn lẹ́jọ́ kò sí kóòtù tẹ fẹ́ mu lọ. Mo bẹ̀rẹ̀ sí ní tọ́jú ìyá yìí títí mo tọ́jú wọn fún ọdún 7 ààbọ̀ lórí àárẹ̀ yìí. Lórí àárẹ̀ yìí náà ni mo ta mọ́tò tí mo ní sí tó fún mi ní àǹfààní àti máa káàkiri láti lè lọ bí iṣẹ́ tó. Ẹ ti ní mọ́tò rí? Bẹ́ẹ̀ ni sà, mo sì ní mọ́tò rí. Òun náà ló máa ń jẹ́ kí iṣẹ́ wa yáǹgbà náà láti pèèyàn lọ síbì kan. Mo ta nítorí àárẹ̀ wọn yẹn nígbà tí òṣù olùrànlọ́wọ́. Bẹ́ẹ̀ náà mo ta ìkan nínú ilẹ̀ tí mo ní. Ẹ nílẹ̀ ńgbà yẹn? Bẹ́ẹ̀ ni ilẹ̀ méjì ni mo ní. Mo wá fi ọdún 7 àbọ̀ tọ́jú ìyá mi. Orí àárẹ̀ yẹn náà ni wọ́n kú sí. Ẹ̀mí àwọn wòlíì.
orí àárẹ̀ yẹn náà ni màmá kú sí bẹ́ẹ̀ ṣe ta mọ́tò yẹn lórí ẹ̀ tó tẹ́ ẹ tún ta ilẹ̀ yẹn lórí ẹ̀ tó Ọlọ́run yóò dá ìkólọ yín padà. so nígbà tí wọ́n kú kò sí tí mo fẹ́ bọ́lọ́run fà mọ́ mo ń láti lọ sí wọn sí orí ilẹ̀ kan tó kù ṣùgbọ́n láti bí ọdún méjì tí wọ́n ti kú sà ilé ayé nira fún èmi àti ìdílé díẹ̀. Kò ní nira fún lórúkọ Jésù. Ilé ayé yẹn nira díẹ̀ èyí mọ́tò tí mo fi ń káàkiri kò sí mọ́ èyí iṣẹ́ gan kò lọ déédé owó ilé gan in fact jíjẹ gímú gan èyí tó dẹ̀ jẹ́ president ilé wa ó yarí mọ́ mi lọ́wọ́ pé kò sí ní tó ń fẹ́ ṣe láyè ju pé kóun ṣàka ìwé. Ó lè máa kàwé. Ìwé yìí ni o àwa bẹ̀rẹ̀ sí ń dùn sọ́tún tó ṣe bẹ́ẹ̀ ni tó bá lọ bí iṣẹ́ ló máa lówó nígbà tí ó dẹ̀ sórí ọ̀fẹ́ àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ tí mo ṣe cooperative mo wá bọ́ síbẹ̀. Ìyàwó lọ́tún lósì torí kọ́mọ lè lọ school yóò dẹ̀ jẹ́ èèyàn lórúkọ Jésù. Àmín Jésù ṣùgbọ́n nígbà tó tó bí oṣù 4 sísìn ìpakùn mi sà ìpakùn mi kò síbi kankan tí mo lè yí sí kò sí ọ̀nà àbáyọ àwa òṣèré sì ní ẹ̀bùn kan kí n má sọ pé ṣòro ni tá a bá sọ pé ẹjọ́ ẹ yá wa lówó ń bẹ̀ wọ́n là ń parọ́ ní ṣe bá lówó lọ́wọ́ kọlọ́run kó fàánú gba gbogbo wa so yìí nígbà tí mo wá rí pé ìyà yìí pọ̀ níbo ni mo fẹ́ gbé gbà kò tiẹ̀ yé mi ta ni mo fẹ́ ro tèmi fún kí ni mo fẹ́ máa fà àkókò yìí ṣe mọ́ tí ìdílé yóò fi ní tọrọ jẹ mo wá ti di pé mo ti ń sick mo ti ń dárojọ́ dọ́kan mo wá ń wo prógráàmù yín ní ẹ̀ ń wo prógráàmù wa Facebook prógráàmù Agbala Gabriel bẹ́ẹ̀ ni mo wá ń wo pẹ̀ ṣe ran àwọn èèyàn lọ́wọ́ lóríṣiríṣi dọ́kan máa ní ìwọ ọlọ́mbò ní ìṣèrí bàbá yìí ẹnìkan tí mo tiẹ̀ kọ́ fi lọ sọ fún mi pé ẹ lè rí wọn lọ́dún 10 ẹ̀ ní o because àwọn tó wà lọ́dọ̀ wọn gan tí wọ́n ń ṣèrànlọ́wọ́ fún wọn ti pọ̀ jù mí irú mi gan bá ti wá ní mo wá fẹ́ line up ṣé wọn ò ní tẹ olúwẹ̀ pa kí ni mo ti fẹ́ ṣe èyí ni ó mú ọgbọ́n tí àwọn àtèmi àti ìdílé mi ó dáa kéèyàn rán ọmọ léèwé ọgbọ́n ìwé tóun kà ju èmi lọ ló fi sọ fún mi bórí Facebook lẹ ti rí wọn ẹ bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan báyìí nígbà tí ó bá yẹ pọ́ ọdún kan yóò dọ́dọ̀ mi ọdún kan sí nǹkan wá ti wá ní bórí ṣùgbọ́n sí àánú Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè pé fídíò náà padà dé ọ̀dọ̀ yín sà sí pé wá pé ká wá. pé fídíò yẹn padà dé ọ̀dọ̀ wa ọjọ́ tí mo rí fídíò yẹn wọ́n ti kọ́kọ́ wá bí alákọ̀ọ́kọ́ mi tètè recognize ọjọ́ yẹn èrò pọ̀ ẹ̀kejì tán wá à ń ṣèdúpẹ́ ní ọjọ́ yẹn wọ́n kọrin dé èrò tó pọ̀ ọjọ́ mi ráyè rí wọn ẹ wo bí mo ṣe rí wọn àánú wọn ṣe mí kábíyèsí rí Ọlọ́run ìwọ tó dẹ́ni kúkúrú ìwọ tó dẹ́ni gígùn ìwọ tó dẹ́ni sọ̀rọ̀ ìwọ tó dẹ́ni tó tínrín Ọlọ́run ohun gbogbo ọwọ́ rẹ ló wà náà tí màá bá bi yín léèrè kí ló ń ṣẹlẹ̀ báyìí kí lẹ nílò báyìí kí lẹ ń dojúkọ báyìí gangan tẹ́ ẹ fi nílò ìrànlọ́wọ́ Ọlọ́run. ẹ ṣé mo dúpẹ́ sà àkọ́kọ́ ìdojúkọ tí mo ń dojúkọ òun láti jẹ àti mu torí tí mo ti ń ṣiṣẹ́ yìí sì kì í ṣọ̀rọ̀ ọgbọ̀n ọdún mi ò ní ṣọ́ọ̀bù kankan èmi náà ní ṣọ́ọ̀bù ara mi iṣẹ́ yẹn ò lọ déédéé mọ́ mi ò rí bí lọ sọ́ọ̀tún lọ sósì ìyẹn ìkan ẹ̀ẹ̀kejì ọmọ tó takú mọ́ mi lọ́rùn wọ́ ìpè ìwé lóhun ṣáàfẹ́ ká ìṣá òun náà sì nìkan náà ló ń kàwé ọ̀hún báyìí iléèwé gíga polytechnic ló wà kódà private polytechnic ni mo fi sí ń gbà náà tó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n kò sí agbára ẹ̀mọ́ mi fẹ́ kíwé yẹn di ààbọ̀ èyí tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ àwọn ń tajà ni ṣùgbọ́n gbọ́ bá ti tajà tí ò sí ń ta máa jẹ́ ńlé àti jẹ ọjà àrùn ṣùgbọ́n èmi gangan ó ṣe rí ọ̀rọ̀ owó ilé tí ń dojú tì mí ọlọ́mọ fi mí ṣẹ̀sín owó tí mo tún jẹ ní cooperative látàrí iléèwé tiẹ̀ náà àwọn náà mi léèrè owó gbogbo nǹkan yẹn nira ṣé wá rí tó ń pa mí lẹ́kún gangan ní ti ìyá tó bí mi torí pé ìdùnnú ni mo jẹ́ fún ìdílé yẹn. ìdùnnú lẹ jẹ́ fún ìdílé yẹn. bẹ́ẹ̀ ni sà ilẹ̀ kan tí mo ní òkú tí mo sin wọ́n sí ibẹ̀ tí ń kún tó bá tó àkókò kan tí ò sí olùrànlọ́wọ́ sà bẹ̀rẹ̀ grand yẹn á rì ọgbọ́n wo ni mo fẹ́ dá sí tí bá tiẹ̀ ní orí ọ̀fẹ́ yàrá kan. kọ́ńtẹ̀ tó bẹ̀rẹ̀ ẹnìkan lòun fún wọn 20,000. 20,000 sir. ẹ kọ́kọ́ wá pé chai kan lè jókòó ná sọ́ọ̀rì ẹ má sunkún ẹ bá ń gbé wọn jókòó ẹ jẹ́ kó jókòó lórí náà gbé sọ ẹ jẹ́ wọn jókòó màmá ẹ jókòó ẹ pẹ̀lẹ́ ó yá àwa náà lágbé wọn kó kárí bá ń gbé wọn kó jókòó ṣe nìkan ni ọ̀lẹ́gbẹ̀ẹ́ yìí nàbẹ̀ ẹ̀ẹ́dí mìíràn wà bẹ́ẹ̀ ṣe wo ẹran fìdí mọ́lẹ̀ yẹn
so that yóò ráyè kan wọn dáadáa. They need our help. Wọ́n nílò ìrànlọ́wọ́ wa. Kí lẹ̀ ń sọ lẹ́ẹ̀kan náà ẹ ní ilẹ̀ tẹ̀sùn mọ̀mọ́ yín sí. Bẹ́ẹ̀ni sà. Tí bá lórí ọ̀fẹ́ àti pé kẹ́ ràn mí lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí kẹ́ wo tán Ọlọ́run mọ́ mi lára. Tó bá ṣe orí ọ̀fẹ́ yàrá kan péré ibẹ̀ ò ní lè di orí àtàn kò ní lè di igbó. Màá lè máa tọ́jú ojú orí ìyá yẹn torí pé kò dúró jẹ́wọ́ mọ́. Ẹ má sunkún, ẹ má sunkún, ẹ má sunkún, ẹ má sunkún. Wọ́n ní màmá ò dúró, wọ́n ní wọn ò dúró jẹ wọn mọ́. Ẹ má sunkún, ẹ má sunkún, ẹ má sunkún. So ilẹ̀ kan lókùn tẹ ní. Ẹ wá níbẹ̀ náà lẹ sin màmá sí. Bẹ́ẹ̀ni sà. Mo wá ń gbọ́ tẹ̀sán ẹ sọ pé bó ṣe. Kódà kó ṣe yàrá kan. Bó ṣe yàrá kan lẹ rí mọ síbẹ̀. Bẹ́ẹ̀ni. Kẹ́ ẹ lè kú lè mi rent. Bẹ́ẹ̀ni sà. Kẹ́yìn táwọn ọmọ yín lè bọ́ síbẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ọmọ màmá yìí ẹ ó jẹ́ èèyàn. Àmín Jésù. Ẹ̀yin ẹ lọ́wọ́ ṣe rí pé bàdá ìkàwé. Meanwhile wọ́n ní presenter ni wọ́n ló mọ radio presenter ṣe. Ó tiẹ̀ tí ọkọ rí iṣẹ́ náà. Torí Agbala Gabriel ní pẹ́ ní rédíò you are one of our presenter. So ẹ̀yin lẹ́mú mọ̀mọ́ ìkú ò nínú ìyà. Ẹ̀yin wo lẹ gbàgbọ́ bẹ́ẹ̀ pé àwọn ọmọ yìí look at them. Àwọn eléyìí wọ́n nílò ìrànlọ́wọ́. Bá a mú fóònù mi 07054900751 ibẹ̀ ni ká ẹ máa pè sí. Ẹnìkan náà ló ń fún yín 20,000 bí 40,000 sir. ó jẹ́ 40,000. Ẹ jẹ́ wo bí táwọn yóò ti bẹ̀rẹ̀. Àwọn yóò ti bẹ̀rẹ̀. Ó yẹ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé nílò ìrànlọ́wọ́ wọn. Ẹ kọjú sí ayé ń wò yín. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé nílò ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ Ọlọ́run á ràn yín náà lọ́wọ́. Àmín. Ẹ̀ẹ́dẹ̀ ní padà tọrọ jẹ. Àmín. Torí èmi tẹ́ ń wò yìí nígbà tó dáa fún mi mò ń ṣe fún àwọn tí ò tún ní tó èmi náà látàrí pé Ọlọ́run ràn mí lọ́wọ́. Mo tún wá fi àkókò yìí bẹ Ọlọ́run kó dá ìgbà mi padà sí dáadáa kémi náà tún lè máa ṣàánú fáwọn tó yẹ ṣàánú fún ẹ̀yin náà ò ní dá tọrọ jẹ. Àmín. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ má sunkún, ẹ má sunkún. Ọmọ wọn náà tí wọ́n ń súnmọ́ wọn ó fọwọ́ tẹ̀ wọ́n pé màámi ẹ má sunkún, màámi ẹ má sunkún. Account number tẹ́ ẹ máa sọ fún ìsìnwájú screen 01991311544. Ẹ̀yin tí arábìnrin yìí tí wọ́n ń béèrè fún ní ìrànlọ́wọ́ wọ́n ní àwọn ti jẹ gbèsè kódà mo rẹ̀ pẹ́lẹ́ ẹ̀jẹ̀wó lé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀jẹ̀wó lé lọ́wọ́lọ́wọ́ báyìí then wọ́n láwọn ti yá àwọn owó kan Ọlọ́run yóò san Ọlọ́run yóò san Ọlọ́run yóò san Ọlọ́run yóò san àwa tí Ọlọ́run ràn lọ́wọ́ àwa tí Ọlọ́run dá láre àwa táwa náà rí àánú gbà ìjáwó condition màmá yìí nípa orí ọ̀fẹ́ Kristi ká dìde àwọn olóore yóò dìde nísìnyí àwọn aláàánú yóò dìde níbo ni ibo nílẹ̀ yín wà ibo lẹ̀ ń gbé lọ́wọ́ area abo lẹ̀ ń gbé lọ́wọ́ area abo dẹ̀ nílẹ̀ yín wà. mo gbé ní area amọ́nà tán ní 7up area bẹ́ẹ̀ tí ilẹ̀ tí mò ń sọ ń pa ẹ̀ wà ní olódó. ẹ̀ ń gbé lérí amọ́nà tán bẹ́ẹ̀ tí ilẹ̀ yín wà ní olódó ilẹ̀ yín wà ní olódó. ẹ̀yin wo lẹ mọ̀ mọ̀mọ́ yìí ẹ̀yin wo lẹ mọ̀ wọ́n ó yá àwọn wo ló fẹ́ ràn wọ́n lọ́wọ́ àwọn ló fẹ́ dìde sí wọn Ọlọ́run ó dìde sáwa náà àwa náà ó rí àánú gbà àwa náà ó rí àánú gbà àwa náà ó rí àánú gbà á dẹ̀ rí ìrànlọ́wọ́ Ọlọ́run á rí àánú gbà á dẹ̀ rí ìrànlọ́wọ́ Ọlọ́run á ó rí àánú gbà á ó dẹ̀ rí ìrànlọ́wọ́ Ọlọ́run á ó rí àánú gbà á ó dẹ̀ rí ìrànlọ́wọ́ Ọlọ́run á ó rí àánú gbà á ó dẹ̀ rí ìrànlọ́wọ́ Ọlọ́run á ó rí àánú gbà á ó dẹ̀ rí ìrànlọ́wọ́ Ọlọ́run ẹnìkan náà lóhùn fún wọn 20,000 naira 60,000 sir. ó jẹ́ lò ó 60,000 sir. ó jẹ́ 60,000 naira ó jẹ́ 60,000 naira mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ dáadáa kẹ́ ẹ tún wá jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ nílò ìrànlọ́wọ́. ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tọ́lọ́run máa rán láti ṣe mi àti ìdílé mi lórí mo dúpẹ́ mo dẹ̀ nílò ìrànlọ́wọ́ yín àti èmi àti ìdílé mi a nílò ìrànlọ́wọ́ yín gidi gan mi kì í ṣe ọ̀lẹ o gbogbo àwọn tó mọ̀ mí dáadáa mò ń kọrin mò ń jó mò ń ṣeré orí ìtàgé ọ̀pọ̀lọpọ̀ olórin ni mo ti jó fún rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo ti jó fún rí kí fámìlì mi kọ́ lè wà òkè ńgbà náà máa jó látago 10 alẹ́ fẹ́lẹ́rẹ́ di aago 5 ìdájí mo ti jó fún Alhaji Shefiu Alawori lábẹ́òkúta lọ́ba ń tokù lọ́dún náà lọ́hùn mo ti jó fún Alhaji Táyé Kọ́rẹ́sì rí ní Lakocha hotel lókè àdó nìbàdàn nígbà náà mo ti jó fún Alhaji Rashidi ní Ilé Ifẹ̀ nígbà náà kódà mo ti jó fún pírẹsidẹ́ǹtì Nàìjíríà wa lọ́wọ́lọ́wọ́ ní ìsìn
President Tinubu mo ti jó fún wọn rí lẹ́kọ̀ọ́ ní LTV8 níkẹjà nígbà náà lọ́hùn ọmọ yìí ni mò ń tọ́ lọ́wọ́ nígbà náà tí mò ń breastfeed nígbà náà lọ́hùn torí díẹ̀ yìí mi ò kì í ṣe ọ̀lẹ tó dé lónìí kọ́ wá wò wọn ẹjọ́ ẹ ṣíjú àánú wò mí ẹ ti jó fún wọn rí ní tèmi àti ìdílé mi ò fi ní ìtọrọ jẹ jíjà ò fi ní jẹ wá mọ́ òun ni mo fẹ́ ṣàánú mi tọmọtọmọ ẹ̀yin náà àràánú gbà. tẹ́ ẹ gbọ́n tán náà ti ṣe rí báyìí wọ́n ṣeré wọ́n jórí kéèyàn jó nítorí àti tọ́mọ torí àti fóúnjẹ sọmọ ẹlẹ́nu ẹnìkan ló ń fún wọn 10,000 naira. 70,000 sir. ó jẹ́ lò ó. 70,000 sir. ṣé ọlọ́run arántí ẹ̀yin náà sí rere wọn. wọ́n láwọn jórí ìyẹn tún mú mi lẹ́gbẹ̀ẹ́ kan 07054 900 751 arábìnrin wọn nílò àánú àtàwọn ọmọ wọn inú mi dẹ̀ tún wá dùn pẹ̀lú condition wọn yìí wọ́n tún wá rán ọmọ yìí lọ school 20,000 kan tó tún wọlé 90,000 sir. God bless you for this. God bless you. inú mi tún wá dùn ó jẹ́ lò ó 90,000 sir. ó jẹ́ 90,000 ẹ dúpẹ́ dáadáa lọ́wọ́ Ọlọ́run wọ́n ti kọ́ bẹ́ẹ̀ God bless you. Ọlọ́run á bá mi dúpẹ́ fún yín o Ọlọ́run á bá mi dúpẹ́ fún yín ẹ̀yin náà ò ní padà tọrọ jẹ ẹ ṣé mo dúpẹ́ o. inú mi wá dùn pẹ̀lú condition wọn wọ́n tún rán bọ̀dá yìí lọ school. How old are you? 21. 21 years. You are 21 years. Wọ́n dẹ̀ tún rán bọ̀dá yìí lọ school. Ẹ wo orí ọ̀fẹ́ Jésù. Wọ́n tún rán bọ̀dá yìí lọ school. Aunty nǹkan, how old are you? 38. 38. Irọ́ ni. Arúgbó ni. Irọ́ ni o. She's 38. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀yin lẹ́lẹ̀ bí wọn. Àgbàlagbà ọmọ mi. Ọlọ́run bá mi wò. Ẹ̀mí mímọ́ o. Ẹ̀mí mímọ́ o. Iṣẹ́ wo làwọn ń ṣe? Ó ń tajà ni ó ń ta aṣọ ọmọ. Aṣọ ọmọ ni wọ́n ń tà. Báwo wá lè business yẹn báyìí? Àti fi jẹun tán. Ẹ ti fi jẹun tán. Bẹ́ẹ̀ ni sà. Nígbà tí ò sí nǹkan kan mọ́ àánú Ọlọ́run yóò dìde fún wọn. 07054 900 751 ta ló mú fóònù yẹn dání ẹ máa gbà kọ 07054 900 751 ẹnìkan ló fún 10,000 naira níbí báyìí 100,000 sir. ó jẹ́ 100,000 tẹ̀yìn tẹ́ fẹ́ support wọn ẹ máa comment amen 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 wọ́n nílò ìrànlọ́wọ́ wọ́n nílò àánú ẹ dúpẹ́ kẹ́ gbèrè fún àánú pé a nílò àánú o èmi àtàwọn ọmọ mi. èmi àtàwọn ọmọ mi a nílò àánú ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa àánú Ọlọ́run ò ní fi ẹ̀yin náà sílẹ̀ àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀ bí mo ṣe lè ṣe wàhálà nígbà kan mi lè ṣe bẹ́ẹ̀ mọ́ ká má tanra wa jẹ téèyàn bá kúrú tó ń sọ pé kò gbó òun tó ní àgọ́ ara máa mọ̀ pé ó gbó. kílẹ̀ gbé. téèyàn bá kúrú tó ń sọ pé kò gbó òun tó ní ara gangan máa mọ̀ pé òun gbó. ara yẹn ti yàtọ̀ sí tìgbà tí mò ń sọ yìí tó tún jẹ́ pé gbogbo àwọn èèyàn máa tún rántí náà tó ní Lágídígba ìlúbìnrin dẹ̀ mo wà nù sinimá alága mo wà nù ìyàwó Sanyẹ̀rì mo wà nínú Bíríjì Àpáta Igbó Dúdú mo wà nù Big Brother Ìbàdàn ó ti ẹ̀ pọ̀ nígbà náà mi ò lè kà á tán. Ìjà olóòdù. mi lè kà á tán. Hello ma orí ètò lẹ́wà. Hello ma. Yes ma. Ma. ẹ ṣe sá 20,000. 602,000. Yes ma. Yes ma. 602,000 sir. Yes ma. Thank you ma. Ẹnìkan send the okun fẹ́ confirm lọ́wọ́ ẹni ẹ̀ mo rí 124,000. ẹ pẹ̀lẹ́ ma. ẹ̀yin lè send 124,000. ṣé fún mọ́mì tá a gbé iná ni ma. Wow, 124,000. 726,000. So sọ̀rọ̀ 124,000. 726,000. Ó jẹ́ 726,000. Ẹ ṣé màmí. Ẹ dúpẹ́ dàda yà. Ẹ ṣé màmí. Ọlọ́run Adémọ́lá tó ṣe tàwọn tó ga. Ó dájú pé yóò ṣe tàwa òrébé o. Máa wo orin. Àgbàlá Gabriel tó ṣe tàwọn tó ga. Ó dájú pé yóò ṣe tàwa àkàndá o nítorí Ọlọ́run Adémọ́lá tó dá àwọn tó ga. Òun ló dá àwa òrébé o.
Àgbàlá Gabriel tó dá àwọn tó ga. Òun ló dá wa òrèbé o. Ẹ ṣé mo ṣe ẹ tún orin yẹn kọ, ẹ tún orin yẹn kọ. Ọlọ́run Adémọ́lá tó ṣe tàwọn tó ga. Tó ṣe tàwọn tó ga, àwọn tó ga. Ó dájú yóò ṣe tàwa òrèbé o. Àgbàlá Gabriel tó ṣe tàwọn tó ga. Ó dájú yóò ṣe tàwa àkàndá o nítorí Ọlọ́run tó dá àwọn tó ga. Òun ló dá wa òrèbé o. 728,000. Ọlọ́run Àgbàlá Gabriel tó dá àwọn tó ga. Òun ló dá wa àkàndá o. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin ṣaláìní. 5,000. 733,000, sir. Jésù ẹ̀yin 733,000. lórúkọ Jésù ẹ̀yin wáyé aṣọ. 733,000, sir. Jésù ẹ̀yin ṣaláìní. Ọlọ́run àánú á ṣàánú fún yín. Ẹ ṣé àdúpẹ́. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ ṣé àdúpẹ́. Ó jẹ́ lò. 733,000, sir. Ó jẹ́ lò. 733,000, sir. Hello ma, orí ètò lẹ́wà. Yes ma, yes ma. A wà lórí ètò mà, tá bá parí màá pè yín. A wà lórí ètò báyìí. Yes ma, yes ma, yes ma, yes ma, yes ma. Ó yá, ó jẹ́ lò. 733,000, sir. 733,000. Ẹ ṣé o. 733,000. Àbẹ́lẹ̀ ló pé 733,000. 733,000 naira. 5,000 kan ti wọlé o. 738,000, sir. 738,000, sir. 738. 738. 2,000 kan ti wọlé. 740,000, sir. 740,000, sir. 5,000 kan ti wọlé o. 745,000, sir. Mi ò gbọ́ ẹ o. 745,000, sir. 7 kí ló pé? 745,000, sir. 745,000, sir. 30,000 kan ti wọlé o. 775,000, sir. Mi ń gbọ́ ẹbọ dẹ́yìn. 775,000, sir. Ó wá sọ̀rọ̀ òkè. 775,000, sir. 5,000 kan ti wọlé. 780,000, sir. Mi ò gbọ́ ẹ. 780,000, sir. 780,000, sir. bó ṣe ń ṣe náà mo wá kùnà lẹ́ẹ̀jì ẹ̀. Mi ń gbọ́ ẹbọ dẹ́yìn. 780,000, sir. 5K kan tún wọlé o. 785,000, sir. God bless you ma. Mi ò gbọ́ ẹ lọ́nà pé. 785,000, sir. 785,000, sir. 5K wọlé o. 790,000, sir. 790,000. Yes, sir. Ẹ dúpẹ́ ẹ kí àwọn èèyàn kan ṣe. Ẹ ṣé o, ẹni mọ̀ nira o, ẹni wáyé asán o, ẹ ṣé àdúpẹ́ àmọ́lóore o. 12,000 kan ti wọlé o. 802,000, sir. Mi ò gbọ́ ẹbọdẹ yìí. 802,000, sir. 800,000, sir. 800,000, sir. Mi ò gbọ́ ẹbọdẹ yìí. 802,000, sir. 802,000. Ó lóhun aṣọ tuntun, òun aṣọ tuntun, òun aṣọ tuntun nínú ayé mi. Sùúrù lérè ẹ̀ múra lálẹ́ yìí. Hey, ó ṣe Jésù. 802,000. Ẹ dúpẹ́ ẹ fi yìn Olúwa. Ẹ ṣé Ọlọ́run ìyanu, mo dúpẹ́ mo yìn mo fọpẹ́ àti ìfọ̀kọ́ yín Ọlọ́run ẹ ṣé o. Ọlọ́run Adémọ́lá mo dúpẹ́, Àgbàlá Gabriel mo dúpẹ́, gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel olólùfẹ́ ọmọdọ́mọ mi gbogbo àgbáyé mo dúpẹ́ ẹ̀ ní tọrọ jẹ́ o, ẹ̀ ní tọrọ jẹ́ o, ó ti ní kò ní mọ́ kò ní jẹ́ fún yín, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣeun o. Ẹ bá ń wo kọ́mẹ́ǹtì yẹn 07054 900 751 07054 900 751. Account number tá ń béèrè ó ní 01 991 31 544 01 991 31 544 GT Bank 10,000 wọlé lọ́wọ́. 812,000. Mi ò gbọ́ ẹbọ̀dá yìí. 812,000, sir. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Wọ́n sí lórí ètò. Orí páànù ètò náà wà. Ẹ máa dúpẹ́ o, ẹ máa dúpẹ́ o. Ẹgbẹ̀rún mẹ́wàá ti wọlé 10,000. 822,000, sir. Mi ò gbọ́ ẹ o. 822,000, sir. 822,000 naira. Yes, sir. 822,000. Mo bá yín dúpẹ́ o.
I praise God for you. Mo bá yín yìn lọ́hùn. A ní ìṣẹ́jú méjì sí i. Ó jẹ́ ló bọ̀ dá yìí. 22,000, sir. 22,000, sir. 22,000, sir. 822,000. Yes, sir. 10,000 ti wọlé. 32,000, sir. 32,000, sir. 832,000. Ẹ dúpẹ́, ẹ dúpẹ́. Hello. God bless you, ma. Olúwa ti jẹ́ ma. Yes, ma. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe interest mi. Thank you, mommy. Thank you, mommy. Thank you, mommy. Yes, ma. Kí ni ká sọ ma? Ìyá pé owó school ẹ̀ máa bá san, a máa bá san. ẹ ṣé o. Ma kí lẹ sọ ma? Kí lẹ sọ mọ́mì? Ma ẹ jẹ́ gbọ́n tó sọ náà. Owó school ẹ̀ máa bá san. Ẹ bá wọn sanwó school wọn 220,000 ma. Ẹ ṣé o, God bless you. Wọ́n dúpẹ́ lọ́wọ́ yín ma. Thank you ma. Ma fún wọn ní nọ́mbà yín ni ma o. Bẹ́ẹ̀ni ma. Yes ma. Yes ma. Thank you ma. Yes ma. Yes ma. Yes ma. Thank you. Amen. Yes ma. 10,000 ti wọlé. 842,000, sir. Yes mommy. 842,000. Yes ma. Yes ma. Eshima. Olúwa ṣe ma. Yes ma. Ọlọ́run tó dá èmi àti ìdílé mi á rán àánú sí mi. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Ẹ ṣé mo dúpẹ́. Sórí ètò lẹ́wà. Báwo ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. Sórí ètò lẹ́wà. Ó jẹ́ lò. 842,000, sir. 842 hello ma. Yes ma. Yes ma. 50,000, sir. Èló ló pé? 50,000. 892,000, sir. Hello sir. 892,000. À ń gbọ́ yín sir. Daddy de. Hello sir, daddy. Bàbá ẹ ṣé sá o, a dúpẹ́ sá o. God bless you. Ẹ rí àánú gbà sá. Ẹ rí ìrànlọ́wọ́ lọ́wọ́ ojú òní tì yín. A dúpẹ́ sá. Thank you sir. Ẹ ṣé sá. Yes sir. Ó jẹ́ lò. 892,000, sir. Ó jẹ́ 892,000. 892,000, sir. Bisola ní ìkìlẹ̀ máa fún ẹ máa bọ̀ báyìí. Kílẹ̀ fún wọn. Oyè ó jẹ́ lò. 892,000, sir. Ẹ lọ Bisola ní èrè. 892,000, sir. Ẹ tẹ́wọ́ sí wọn Bisola ní ìlú. Ẹ tẹ́wọ́ sí wọn. Hello. Yes ma. Hello sir. Yes sir. 20,000. 912,000, sir. Ẹ gbọ́ wọ́n ní ṣáǹtì ti wà nílé ọkọ ni. Wọ́n ti máa rí o. Wọ́n ti máa rí o. Kọ́lọ̀ ń bá ń bóògùn ìjákulẹ̀ wí o. Wọ́n ti máa rí sà. Kíní ẹ ti re. Hello. Hello, Pst Agbala Gabriel fún ètò. Màámi ẹ ra mà. Akúṣẹ́nu àgbà. Jésù ń ṣiṣẹ́ màámi. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Àmín yes ma. Mọ́mí wa. 912,000, Mi sir. ò gbọ́ yín o. 912,000, sir. Náírà ń wọ́. 12,000, sir. Náírà ń 12,000. Hello sir. Orí ètò lẹ́wà. Orí ètò lẹ́wà sà. Mr. Tenny. Hello sir. Ta ni ń bèrè pé ṣé wọ́n ti marry yìí? Ṣé wọ́n ní ìdíyàwó ni? Do you need a wife?
Do you need a wife? Ó jẹ́ ló bọ̀ dá yìí. 912,000, sir. Ẹjọ́ wa ti pé 1 million àkọ́kọ́ kó náà. Hello. Hello. Yes ma. Ẹ jọ̀ọ́ sà, mo wò pé ètò bó ṣe máa ní ṣọ́ọ̀bù tajà ló yẹ kán béèrè fún o. Wọ́n á ní ṣọ́ọ̀bù wọn ó tajà nínú ẹ̀. Wọ́n á ní tí donation bá ti ń lọ lọ́wọ́. ẹ ṣe àdúpẹ́ o. Abẹ́ẹ̀ni ní ṣọ́ọ̀bù ẹ̀ ní tajà. a ní o. Hello sir. ẹ ṣe àdúpẹ́. Irú ọjà wo lẹ máa tà? Nígbà donation bá wọlé gbogbo ẹ̀ bá ṣe. Hello sir. Mr. Tenny, God bless you sir. Àmín. Orí ètò lẹ́wà. Okay. Ó yé mi. Orí ètò la wà sà. Rárá. Okay. ẹ ṣe sà o. Okay sir. Okay sir. ẹ ṣe sà o. God bless you. ẹ ṣe sà o. 200,000. ẹ ṣe mo dúpẹ́ o. 1,112,000, sir. Mi gbọ́. 1,112,000. 1,112,000. 1,112,000. Ọlọ́run tó ní mi á bá mi dúpẹ́ fún yín, Ọlọ́run àánú á bá mi ṣàánú fún yín, àtọyín àtọmọ àtìdílé yín ẹ̀ ní ṣaláìní tó dára o, ebi ò ní pa yín ẹ̀ ní mọ̀yá o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé o. Very good. Ó jẹ́ lò. 1,112,000. God bless you sir. Ẹ máa rí àánú gbà. Ẹ máa rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Ojú ò ní tì yín, ọ̀tá ò ní yọ̀ yín. Aláàánú kan tí ò ní sú yóò dìde sẹ́yìn náà. In the name of Jesus. We love you. Ó jẹ́ lò. 1,112,000, sir. 20,000 wọlé ń bí o. 1,132,000, sir. 1,132,000. Wọ́n ti rí 1,132,000 sir. 130,000 lẹ́nu sí lẹ́nu gbàwó lẹ́nu sí. We want to appreciate you. Ẹ dúpẹ́ dára lọ́wọ́ àwọn èèyàn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀lú tẹ́ ti ṣàánú fún wa àtẹ̀yìntẹ́ ti ṣe fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Àgbàlá Gabriel. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ní wa tó dá wa. Ẹ ṣé o, ẹ ṣé ẹ̀rí ṣàìsàn àtijọ́ àti òníyàn náà lára ẹ̀ ní padà tọrọ jẹ tọmọtọmọ. Gbogbo yín tẹ́ ti dá sí àtẹ̀yìntẹ́ tó máa dá sí ẹ̀ jẹ wọn mọ́ o. Ẹ̀ ní jẹ́ nínú ìlera ẹ̀ ní ṣàìsàn ẹ̀ ní rí wàhálà o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run tó ní mi á bá mi dúpẹ́ fún yín. Ọlọ́run tó dá mi á bá mi ṣàánú fún yín o. Ẹ ṣé mo dúpẹ́ torí pé ṣàánú mi àti ìdílé yẹn ṣé mo dúpẹ́ o. Nọ́mbà tẹ́ ó pèsè ní 07054 900 751 07054 900 751. Account number tẹ́ ó sọpọ̀ sí ní 01991 31544 GT Bank. Ibrahim Amusan ẹ dìde. Kí ló máa fowó ìṣe tó bá tuntun torí títí alẹ́ títí àárọ̀ ọ̀la more donation will come in. Kí ló máa fi ṣe? A máa jẹ́ ká ẹ mọ̀ ohun tí donation wọn bá sọ títí àárọ̀ ọ̀la sí àárọ̀ Sunday sí àárọ̀ Monday. We'll let you know. Wọ́n sọ̀rọ̀ nípa ilẹ̀ kékeré kan tán ní wọ́n ní àwọn. Ibẹ̀ ni mo sin màmá mi sí. Ẹni bẹ̀rẹ̀ pé ẹ̀dẹ̀ pé bí ṣe yàrá kan fẹ́ kọ́ síbẹ̀. Bẹ́ẹ̀ni, kíbẹ̀ má dìgbó. Kó má dìgbó. Káwọn náà tiẹ̀ bí ṣe yàrá kan kéèyàn tiẹ̀ kó nú ilé ara ẹ̀. Wọ́n á tajà, wọ́n gba ṣọ́ọ̀bù, wọ́n ó tajà. More donation will come in. I believe by God's grace. Bọ̀dá yìí máa lọ school. Ẹnìkan tẹ̀sí ló wọ́n sanwó school wọn. Ọmọ wọn iná yóò tajà. Tó máa bù kékèké, ilé kékeré kan náà máa bù kékèké. Ẹ rí Ọlọ́run yanjú ẹ̀. Ẹ rí Ọlọ́run yanjú ẹ̀. Èmi gba Ọlọ́run gbọ́. Tẹ́yìn bá ti gbélé ayé tó bá ti pé ò sanwó lé mọ́. Ó ti ọkọ̀ ṣe kí ni o? Ó ti ọkọ̀ kó mẹ́ tó bá ti pé ò sanwó lé mọ́. Ari Anuba. Thank you so much, lovers. Èló ló jẹ́? 1,132,000, sir. Wọ́n rí 1,132,000. Gbogbo ẹ̀yin tẹ́ donate eléyìí, ọwọ́ yín ò ní gbẹ. Àpò yín ò ní dá. Ẹ ó rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Ẹ ó dẹ̀ rí ànúgbà. Jésù lọ wa. My name is Gabriel Ademola Amusan of Agbala Gabriel Apostolic Church. Ìbàdàn bí lẹ́wà ní Ìwó Road ní Ẹgbẹ́dá. Ẹ̀yin wo lẹ ń bọ̀ ní church níjọ́ Sunday. Ẹ̀yin tẹ́ ń bọ̀ Ẹdẹ́wò Road, ẹ bá Ẹdẹ́wò Road. Ẹ wọ mọ́tò tó ń lọ sí Ẹgbẹ́dá Olúwo. Ẹ bọ́lẹ̀ ní Olúwo ẹ̀fọ́nà méjèèjì. Ẹ sọ pé Àgbàlá Gabriel ẹ ń lọ. Iwájú church náà ti máa jà yín. God bless you. I love you.